Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ọ̀rọ̀ tí tó sọ àti wà confused nísìnyí, àmọ́ ohun tó ń ṣẹlẹ̀. Ọ̀rọ̀ náà já sí ọ̀rọ̀ bí ìrìn àjò wa ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ibo la bá dé? Kí ló ń ṣẹlẹ̀? Ṣé a ní ìtẹ̀síwájú àbí báwo ló ṣe ń lọ? Mo ti rí àwọn èèyàn mélòó kan tó jẹ́ pé wọ́n á sọ pé DOA Dúpẹ́ Onítìrí Abíọ́lá ṣẹmọ̀ anyway, but èmi fẹ́ sọ nǹkan tó wà lọ́kàn tèmi. Mo dẹ̀ mọ̀ ṣe báyìí torí ẹ máa rójú mi, èmi ni mò ń sọ̀rọ̀, mi ò lè kó padà. Bó ṣe wà lọ́kàn mi ni mo ṣe máa sọ. Yorùbá máa ń sọ pé àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú. Meanwhile, wọ́n dẹ̀ tún máa ń sọ náà pé ẹni bá dákẹ́ tẹ̀ á bá dákẹ́. Tó wà lẹ̀ tún dé stage kan, wọ́n ní tí ìdí bá máa bàjẹ́ àti ìdí bá bàjẹ́ tó nídìí ló máa dà. Ibi tí máa ti mú ọ̀rọ̀ mi, tí máa ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mi lọ́sàn-án yìí ni pé mo fẹ́ ká béèrè lọ́wọ́ ara wa question kan. Ó dẹ̀ dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ wa ti máa béèrè question yẹn rí. Why is Africa still poor? Kí ló dé tí ò sí lọ síwájú ní ìlú adúláwọ̀ láti anywhere tó bá ti jẹ́ Saharan Africa wá sísàlẹ̀, ṣàṣàlélẹ̀ tó ní lọ síwájú? Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Báwo lọ bọ́ ṣe ṣorí tí náà kí ò ṣe? Táwọn máa sọ̀rọ̀ dọ́dọ̀ Ọlọ́run, bó jẹ́ ànábì Ọlọ́run tí ànábì lè fẹ́ sọ ni àbí tí Jésù lè fẹ́ sọ ni, a gbàdúrà ju anybody lọ. So ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀rọ̀ wa kì í ṣe ọ̀rọ̀ àdúrà. À ń gbàdúrà ju German lọ, à ń gbàdúrà ju British lọ, à ń gbàdúrà ju American lọ, à ń gbàdúrà ju Russians lọ, à ń gbàdúrà ju Italians lọ, Spanish lọ, à ń gbàdúrà ju wọn lọ. So ẹ jẹ́ ká gbé àdúrà sí ẹ̀gbẹ́ kan. Ṣùgbọ́n ibi tí ó dàbẹ́ ní pé lára ibi tí ó dàbẹ́ ní pé ìṣòro wa wà ni wípé a kì í wádìí nǹkan débi pé ó máa ṣàǹfààní fún wa. À ń wádìí àwọn èèyàn débi pé ó máa ṣàǹfààní fún wa. A kì í wádìí nǹkan tí àwọn èèyàn bá dúró lé débi pé ó máa ṣàǹfààní fún wa. A sì máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé kéèyàn fẹ́ máa bọ òrìṣà, kéèyàn fẹ́ máa bọ èèyàn, kéèyàn fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé ká má ronú pé àwa náà ní problem tiwa, pé problem wa ẹni tó máa solve ẹ̀ la fẹ́. Ó máa dàbẹ́ ni pé orúkọ là ń wá, ẹni tó bá lórúkọ ńlá àbí bóyá ó lówó lọ́wọ́ àbí a kì í fara balẹ̀ ká wo ẹni tó fẹ́ràn ẹ̀dá ọmọ ènìyàn, ẹni tó lóòótọ́, ẹni tí ó máa gbárùkù ti ìṣòro gbogbo ìlú tó jẹ́ pé a kì í wárú ẹ̀. Nǹkan kan lẹ̀ tún máa ń ṣe wá. Ó yẹ ká máa rò wípé àwọn politician tó wà ní Nàìjíríà yẹn ṣàṣà lélẹ́yìí tó jẹ́ pé wọn ì tí ì gbọ́ngbọ́n àrékèrèkè, wọ́n máa fi dà wá lọ báyìí, dà wá lọ báyìí. Wọ́n á sọ wá di màálù, àwọn á dàbí darandaran, àwọn máa dà wá lọ báyìí, wọ́n máa dà wá lọ. Kí ló dé fà á tó fi ń rí ṣe? A kì í farabalẹ̀ ká ro nǹkan jinlẹ̀. A máa ń fẹ́ fi ṣe ẹlẹ́yàmẹ̀yà. Torí pé mo láìkẹ́ nìyí, láìkẹ́ kọ́. Politician òṣìṣẹ́ ni wọ́n. Táwa máa sọ ẹ̀yin lẹ ní mọ́tò, àwọn ni driver. Táwa máa sọ ẹ̀yin lẹ ní company, ẹ gbà wọ́n kán run company ni. So public administrator ni wọ́n. Bẹ́ẹ̀ bá ní business,
tẹ́ fẹ́ gbé contract jáde téèyàn mẹ́wàá wá tó sọ pé àwọn lágbára láti ṣe contract yẹn, àwọn experience, àwọn ti ṣe rí nǹkan kan ẹ láti béèrè lọ́wọ́ wọn pé ibo lẹ ti ṣe rí, báwo ló ṣe máa ṣe, kí ló máa fi ṣe, how long ló máa take láti ṣe, kí ni schedule tó máa gbé sílẹ̀ tá máa fi wò pé okay o oṣù mẹ́ta ló fi máa ṣe débi báyìí o báyìí o, kí ni nǹkan tó máa gbé fún wa at the end of the day, kí ni quality nǹkan tó fẹ́ gbé fún wa. Àwa Áfíríkà kì í ṣe yẹn, a máa ń bọ èèyàn nítorí ìpò ń pè ní ká máa worship demigod, kì í wo quality èèyàn, kì í wo policy wọn. Bí ṣe sọ tẹ́lẹ̀, èmi á sọ ní tó wà lẹ́nu mi, kọ́kọ́rọ́ ẹnu mi kò sí lọ́wọ́ anybody, màá wí tèmi. Now ẹ jẹ́ ká jókòó ká rò láti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, ẹ jẹ́ ká mú láti YWC, àṣeṣe YWC 4, àtúnbẹ̀rẹ̀ ìlànà, kò sẹ́ni kankan nínú wa tó máa jáde kó sọ pé òun ò mọ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ìlànà kan ti fọ́ báyìí. Àwọn kankan wà tó yẹ pé ká máa wádìí kó tó di pé a jáde ká máa sọ̀rọ̀. Ó dẹ̀ ṣe dandan wípé ká máa fi ọmọlúàbí ronú, ká máa ronú jinlẹ̀, ká máa gbélé pé side báyìí ni mo wà, ẹjúsàájú side báyìí ni mo wà. Irọ́. Àwa media presenters, ẹ jẹ́ kí n ṣàlàyé kíní kan fún yín. Tá bá pera wa media presenters, iṣẹ́ méjì la gbà. Iṣẹ́ àkọ́kọ́, awareness fún ọmọ Yorùbá nílé lóko, whether diaspora, whether ní Nigeria, awareness yẹn number 1 priority wa. Nínú awareness yẹn la máa keep contact láàárín àwọn tó ń ṣe alábòjútó ìrìn àjò wa. So nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlànà, nǹkan tó ń ṣẹlẹ̀ nínú NINAS, nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Global Directorate, nǹkan tó ń ṣẹlẹ̀ nínú OAM, messages tá ń gbà, àwa bá ṣe máa filter ẹ̀ tó yẹ pé ó yẹ ká máa dá sí àwọn tá ń bá sọ̀rọ̀. Àwọn tá dẹ̀ ń bá sọ̀rọ̀ náà, ó yẹ ká máa wo temperature wọn, kó wá jẹ́ pé ìyẹn la máa lọ sọ fáwọn ìlànà, la máa lọ sọ fáwọn YSM, láyé ká lọ sọ fáwọn Global Directorate wípé báyìí ni à ń gbọ́ o, ẹ ṣiṣẹ́ lé o. Àwọn náà tún lè sọ fún wa pé okay àti gbọ́ o, nǹkan báyìí la máa ṣe o. Káwa náà tún wá gbé ká lọ sọ fún àwọn viewers wa. Mi fẹ́ pè wọ́n ní fans, àwọn viewers mo fẹ́ pè. Tí n bá dẹ̀ pè viewers, màá sọ pé citizens tó ń wà, viewing citizens. Anyway, òyìnbó ni gbogbo yẹn. Now nǹkan kan tún wà láàrin yẹn tó yẹ ká ṣọ́ra fún. Ojúsàájú ká máa gbè lẹ́yìn ẹnìkan, ká dá ẹnìkan nù, ẹ jẹ́ ká ṣọ́ṣe. Ẹ má gbàgbé pé asọ́nsìn yín pé àwọn ọmọ Yorùbá là ń ṣiṣẹ́ fún. Ọmọ Yorùbá là ń ṣiṣẹ́ fún. So nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ọmọ Yorùbá àti àwọn olùdarí wa, àwa ló yẹ ká máa sọ, àwa ló yẹ ká máa check temperature, àwa ló yẹ ká máa ṣiṣẹ́ yẹn, ká máa keep contact yẹn papọ̀. So iṣẹ́ tó yẹ kí media máa ṣe number 1 nìyẹn. Ẹ jẹ́ ká tún mú yẹn sẹ́gbẹ̀. Number 2, iṣẹ́ tó dẹ̀ ṣe pàtàkì gan níbi tá a dé dúró yìí, òun ni wípé káwa máa ṣiṣẹ́, ká máa behave bẹ́ẹ̀ ni pé àwa ni member of representative fún ọmọ Yorùbá. Tí nǹkan bá fẹ́ wọ́ ní YSM, tí nǹkan bá fẹ́ wọ́ ní ìlànà, tí nǹkan fẹ́ wọ́ ní Global Directorate, ó yẹ ká challenge wọn lórí òótọ́ àti òdodo. Ibi tẹ́ fẹ́ gbọ́rọ̀ yìí gbà ó dàbẹ̀ ní pé kò dá o. Nǹkan tá à ń gbọ́ lẹ́nu ọmọ Yorùbá níta
tó ń sọ inú wọn ò dùn sí nǹkan báyìí o káwọn olùdarí yẹn náà kàn wá wò pé ó máa jọ bẹ́ẹ̀ o pé bá ṣe fẹ́ gbé yìí ọmọ Yorùbá ò láìkẹ́ àpẹẹrẹ wà tá lè ṣe lórí ọ̀rọ̀ yẹn tó yẹ pé àyànjú ọ̀rọ̀ yẹn di ọ̀la. Now gbogbo nǹkan tá à ń sọ ẹ jẹ́ ká lọ dàrú. Iṣẹ́ tó yẹ ká máa ṣe òun ni wípé ká máa dáàbò bo ọmọ Yorùbá, dáàbò bo wọn, kì í ṣe pé lórí pé kó kàn jẹ́ pé ẹ Fúlàní wà bẹ́ẹ̀ yẹn o, ẹ Fúlàní tá bá ti rí èèyàn tó dàbí ẹni pé ó kù díẹ̀ kí àtó tó jẹ́ pé ó lè ṣe àṣìṣe débi pé ó máa pa ọjọ́ ọ̀la Yorùbá nation jẹ́, ó yẹ ká tako, ó yẹ ká tako immediately. Bẹ́ẹ̀ nìkan bá dìde tó bá ní òun fẹ́ ṣe aṣíwájú fún wa, olùdarí fún wa, alágbàṣe, whatever tẹ́ bá fẹ́ pè, ó yẹ ká ṣe exam fún, ká test ẹ̀, ká béèrè ọ̀rọ̀. Kò sí nǹkan kan, question kankan tó pọ̀ jù láti béèrè lọ́wọ́ ẹni tó sọ pé òun fẹ́ ṣe olùdarí 60 million. A ti sọ tẹ́lẹ̀ alátiṣe ní màá ti ṣe ara ẹ̀, bídìí bá bàjẹ́ tó dìdí ló má dà. A mọ àwọn politicians wa. Now ọ̀rọ̀ lórí Madam DOA, Madam Dúpẹ́ Onítìrí Abíọ́lá. Anybody ló lè jáde ló yẹ pé òun náà máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn tó wà nídìí kíní yìí láti ṣe ìtẹ̀síwájú, kárí lọ síwájú. Everybody ló ní right. Burúkú ẹ tó bá ti jẹ́ ọmọ orúkọ ọmọ Yorùbá ni ẹ tó bá ti jẹ́ pé ilẹ̀ Yorùbá ló ti jáde, ó ní right láti sọ̀rọ̀, ó ní right láti participate. Ṣùgbọ́n ọmọ ìlú náà ní right láti wádìí pé ibo ló ń gbọ́rọ̀ wa lọ, báwo ló ṣe ń ṣe ọ̀rọ̀ wa. Ó ṣe mí láàánú fún YSM, ó ṣe mí láàánú fún media presenters. In tó ṣẹlẹ̀ ni pé bógiri ò bá lanu aláǹgbá ò lè wọ̀. Ibi tí ò bá ti ṣètò kò lè tó, kò lè tó. Ara nǹkan tí ó yẹ ká máa rò wípé kí ló fà á tí Áfíríkà ò ṣe ní ìlọsíwájú, ilẹ̀ adúláwọ̀ kí ló dé tí ó fi ní ìlọsíwájú. Nǹkan tó wá fà á táwa wá dìde pé àwa fẹ́ di ògo ìmọ́lẹ̀ adúláwọ̀ àbí ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa. Working hard àti working smart ó yàtọ̀ síra wọn. Ká kàn máa jábla ẹnu, ká máa pariwo, ká máa ṣe ìyẹn kọ́. But tá bá smart, ìyẹn ló máa work fún wa. Mo sọ lẹ́ẹ̀kan yín pé anybody tó bá fẹ́ ṣiṣẹ́ fún 60 million, tó bá fẹ́ ṣiṣẹ́ fún ìlú, ó yẹ ká test, ó yẹ ká wádìí ẹ̀. Ibo ló ṣakíkanjú dé, ibo ló ṣolóòtọ́ dé, báwo ló ṣe ń bá àwọn èèyàn tó kù ṣiṣẹ́, báwo ló ṣe ń cooperate pẹ̀lú ẹ̀, ṣó ní team spirit, ṣó máa ń ṣe teamwork. Àbí tó bá jẹ́ pé èèyàn tó máa ń sọ pé èmi ni. Ok, lórí ọ̀rọ̀ petition yìí, nínú àwọn kan wọ́n wò pé ibo náà fẹ́ gbé kíní yẹn lọ, fẹ́ gborúkọ wa, wọ́n fẹ́ ṣe kíní kan. Mo máa ń sọ kíní kan, ọ̀dọ̀ Madam Kofo in the 80s ní NTA, àti gba ẹni mo ti kọ́ kíní yẹn. Wọ́n ní if you want to be a millionaire, think like a millionaire. Tẹ́ bá fẹ́ ṣe great nation, tẹ́ bá fẹ́ kí Yorùbá nation great, think like a great nation, think like great citizens. DOA mo máa ń like láti pè ní Juliet Caesar, kì í ṣe pé mo fi kàbùkù ẹ̀, ó kàn jẹ́ pé ẹni tó bá ti dé tó bá ti sọ pé ai mo ti èmi, mo máa ń farabalẹ̀, máa wò pé ibo lẹ́ni ń gbọ́rọ̀ lọ. Àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu arábìnrin, wọ́n ní àwọn ní cabinet
tó ń ṣe báyìí mi ò like. Àwọn wo ló wà ní cabinet yẹn? Ṣénu ìlànà lẹ́ti mú wọn jáde? Ṣénu YSM lẹ́ti mú wọn jáde? Ṣénu Global Directorate lẹ́ti mú wọn jáde? Ṣénu YOV lẹ́ti mú wọn jáde? Àbí gbogbo nǹkan tá à ń ṣe nsìn àti create group míì tá fẹ́ pè ní DOA? Dúpẹ́ Onítìrí Abíọ́lá. Èmi ń béèrè ọ̀rọ̀ ni o, ká ronú sí. Mo ń béèrè ni. Torí tá bá jókòó, tá bá wò gbogbo àwọn ìlú tí mo dárúkọ lẹ́ẹ̀kan, Spain, Germany, UK, US, even Japan, àbí Japan náà pè é. Kíní kan tó ń pè ní democracy yẹn, ó fi àyè lẹ̀ fún wípé ká béèrè ọ̀rọ̀. Téèyàn bá gbé policy sílẹ̀, ká béèrè lọ́wọ́ pé kíní yìí báwo ló ṣe fẹ́ ṣe báyìí, kò lè work bẹ́ẹ̀. Ìyẹn ló fà á tó fi jẹ́ pé tẹ́ bá dé UK, tẹ́ bá dé parliament wọn, ẹ̀rí tó máa pe àwọn kan ní conservative, wọ́n máa pe àwọn kan ní labour. Nínú parliament yẹn lè máa ní ruling party, nínú bẹ̀lẹ̀ máa ní backbencher. Olúkálùkù ló ní ààyè láti béèrè ọ̀rọ̀. Tí nǹkan bá dàbẹ́ ní pé ó fẹ́ wọ́, ó ní ààyè láti takò. Ìyẹn ló wà níbí ní UK. Tẹ́ bá dé America, ẹ rí pé wọ́n pe àwọn kan ní Democrats, wọ́n pe àwọn kan ní Republicans. So àwọn tó bá dìbò, tán bá win, àwọn ló máa jẹ́ ruling class. Àwọn tí ò win, tó come second, àbí tí wọ́n ní minority tán pọ̀, náà máa jókòó sínú the same ilé, tán máa jọ ṣe policy, tán máa bára wọn wíbẹ̀, tán máa bára wọn jà. Bọ̀ ìjà tó ń jà kìí ṣe ìjà pé ká ṣépè fúnra wa, ká gbára wa lójú, ká máa tẹ́ra wa, ká máa ṣe àbòsí. Ọ̀rọ̀ ìlú náà máa sọ, orí ọ̀rọ̀ ìlú dẹ̀ ni, it is not personal. So ọ̀rọ̀ Madam Onítìrí ń sìn, èmi ní problem pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Number one, resentment máa wà lọ́dọ̀ àwọn tó ti ń ṣiṣẹ́ bọ̀ for such a long time. Kẹ́nìkan wá dé kó máa fẹ́ include àwọn èèyàn tó yẹ pé wọ́n ti ń ṣiṣẹ́ yìí ti pẹ́. Yes, wọ́n ń jà nínú YSM, wọ́n ń jà nínú ìlànà, kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Irú ìjà tó ń jà ń bẹ̀, òun ni problem wa. Wọ́n ò jà lórí policy, wọ́n ò jà lórí pé a fẹ́ lọ coverage kan síbì kan, àbí okay bá ṣe petition lélẹ̀. Wọ́n ò jà lórí yẹn, wọ́n ń jà lórí pé èmi ni máa ṣọ̀gá, ìwọ ló máa wà lórí orúkọ ẹ ló máa wà lórí account, orúkọ ẹ kọ́ ló máa wà lórí account. Ibi tí problem wa wà nìyẹn. Ó yẹ ká wá bá ṣe máa solve problem yẹn. Media presenters wà nínú àwọn tó jẹ́ pé ó yẹ kí wọ́n ní agbára láti deal pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn, tó wáyé pé a fẹ́ ṣe òótọ́ àti òdodo, tá a ṣe ojúsàájú. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kan sí. Nǹkan kan ṣẹlẹ̀ nínú ìrìn àjò tá a rìn. Ọ̀rọ̀ yẹn àìtí ráyè sọ. Kóìkì kó 80 million, bí 80 million ní, bí 50 million ní, bí 10 million ní, ó kó fún bàbá. Ara nǹkan tí mo lè fẹ́ sọ ni pé gbogbo àrùn tá a kó kúrò Nàìjíríà, a gbọ́dọ̀ kó àrùn yẹn wá sí Yorùbá nation. In tó fi jẹ́ pé wà important ká ní opposition nìyẹn, so that wọ́n máa check àwọn tá bá fi ṣe adarí wa, wọ́n máa check wọn so that balance lè wà. Kì í ṣe, it's not personal, principle ni. Kí ilá kó tó ga ju onírè ẹ̀ lọ, ẹ̀ẹ́gẹ́. Àti kékeré láti ń pẹ̀ka àrókò kó tó digi ńlá tó jẹ́ pé ó máa wó pa ni. So tá bá filẹ̀ pé kán máa ṣe, tá fẹ́ máa bọ̀rìṣà wípé torí pé ó jẹ́ nìkan kíní kan, àti ń kó ara wa sí wàhálà. Òun nìyẹn. Ibi tá a bá dé yìí, ẹ jẹ́ ká jókòó ká ronú. Now ọ̀rọ̀ owó tá à ń sọ, ọ̀rọ̀ owó rédíò kò ṣe rédíò. Ẹ jẹ́ ká jókòó ká rò. Tá bá wo àwòkọ́ṣe láti Nàìjíríà, wọ́n ń gbé contract fáwọn èèyàn.
wọ́n ń pawó ẹ̀jẹ̀ àárín nǹkan ṣe sí lára kan tó jẹ́ ká wà níbi tá a wà nìyẹn. Now ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ contract yìí ní ìdá méjì. Àkọ́kọ́, owó ìlú ni, ọmọ Yorùbá ló dá owó yẹn. Ara pé a fẹ́ dáàbò bo ọmọ Yorùbá ni pé ká dáàbò bo owó wọn, ibi tán fẹ́ kí owó wọn lọ, ibi tán ṣe májẹ̀mú pé kí owó wọn lọ, ibẹ̀ ló yẹ ká make sure pé owó yẹn lọ. Kì í ṣe pé kówó yẹn kàn disappear kó má ní result, kó má rẹ́jẹ̀, kó má romi ara. At the end of the day, bẹ́bí tí o bá pé kú ká fẹ̀yìn fẹ́ lẹ́yìn. At the end of the day, ẹnìkan dúró ó gbé contract fún ẹnìkan. Láàrin àwọn méjèèjì, rédíò jáde, ẹni ká filẹ̀ bẹ́ẹ̀, ìbẹ̀rẹ̀ corruption nìyẹn. Number one, ẹni tán gbé contract fún, kí ló dé tí ò fi parí contract yẹn? Tán bá sọ pé ẹni tán gbé contract fún tó bá sọ pé wọn ò ṣe nǹkan báyìí o, pé igbóhùn ṣe sọ́kọ́ nìyẹn o, pé nǹkan báyìí lòun sọ o, pé wọ́n sì máa sanwó lé nǹkan. Ó yẹ ká wá lọ bèrè lọ́wọ́ ẹni tó kówó fún contractor wípé ṣé ẹ ṣe due diligence lórí owó ọmọ Yorùbá, débi pé ìdáàbòbò tẹ́fẹ́ dáàbòbò ẹnìyẹn lórí owó ẹ̀, lórí májẹ̀mú tó fi owó yẹn ṣe pé rédíò lòun fẹ́, ǹjẹ́ ẹ dáàbòbò wípé kó rí rédíò yẹn? Ara àwọn questions tó yẹ ká máa bèrè nìyẹn. Ara nǹkan tó fà á tí ìlú adúláwọ̀ tó fi wà lẹ́yìn, tó fi jẹ́ pé àwọn aláwọ̀ funfun ìṣèlú ń dàbí ní pé a lè bá wọn, because à ń bọ àwọn èèyàn. Àbí wọn wípé kí lẹ fowó wa ṣí. Àtẹni tó gbé contract sílẹ̀, àtẹni tó gba contract, ó yẹ ká máa bi wọ́n pé kí ló ṣẹlẹ̀, owó wa dà. So lára problem wa nìyẹn. So DOA dé ń sìn, wọ́n bẹ̀rẹ̀ sí ní gba petition. The question remains wípé àwọn orúkọ tó ń gbà yẹn, ibo náà ń gbé lọ, báwo náà ṣe fẹ́ lò kíníkan. Àwọn èèyàn ní right láti béèrè. So àwa náà fẹ́ ṣe nǹkan níṣe wípé káwa náà bẹ̀rẹ̀ sí ní run ìlú wa, bí UK ṣe ń run ìlú tiẹ̀, bí America ṣe ń run ìlú tiẹ̀, bí Germany ṣe ń run ìlú tiẹ̀, bí Italy ṣe ń run ìlú tiẹ̀, bí Spain ṣe ń run ìlú tiẹ̀. Tó túmọ̀ sí wípé sábólógún tí ń sá kó ba lè rí bó ṣe ń rí. Which means pé I need láti máa béèrè question lọ́wọ́ àwọn tó ń darí wa, àwọn tó ń wa mọ́tò wa, àwa la ní mọ́tò, driver ni wọ́n. Ṣé ti fi epo sí, ṣé ti check táyà? Owó tí mo kó fún ẹ kó fi ra petrol, ṣó ti rà á? Ṣó rà á pé? Right ọmọ onílùú nìyẹn. Past media presenter yẹ kó máa play nìyẹn. Kì í ṣe pé ká máa sojú ṣáájú. Ẹni tó bá lóun fẹ́ lead wa ká fi làkàlàkàlàkàkà, ká fojú ẹ̀ rí. Tá bá fi tó jẹ́ pé akọgun ni, tí dúró ẹ̀ dáa, àwa náà mọ̀ pé dídà lélẹ́yìí. Ọ̀rọ̀ 5 million petition yẹn ó wà òkè. Bọ́n wọ́n béèrè question kan, àwọn èèyàn ní reservation pé ibo ni àwọn orúkọ yẹn ń lọ. Ní ìlú yìí, ní America, ní Spain, wọ́n ń pè kíní kan ní personal data protection policy. Ẹ kàn lè gbórúkọ àwọn èèyàn, ẹ kàn lè gba orúkọ wọn, kankan gba phone number wọn, kán má mọ̀ bí tẹ́ gbé lọ, kán má mọ̀ nǹkan tẹ́ fẹ́ fi ṣe. Ó yẹ kọ́kàn wọn balẹ̀ pé ibi táwọn gbé nọ́mbà sí, so ẹ̀yin lẹ máa ṣe nǹkan tí ọkàn wọn máa fi balẹ̀ wípé kò sí nǹkan kan tẹ́ fẹ́ fi nọ́mbà wọn ṣe. So a ti sọ̀rọ̀ méjì nsìn tá fi ṣàpẹẹrẹ ọ̀rọ̀ rédíò àti ọ̀rọ̀ petition, personal data protection. Gbogbo ẹ̀ ó túmọ̀ sí wípé àwa náà fẹ́ máa ṣe
bí àwọn tó wà successful ṣe ń ṣe, tó túmọ̀ sí pé if you want to be a millionaire, think like a millionaire, act like a millionaire. Téèyàn bá fẹ́ di millionaire, wàá ronú bí millionaire, wàá ṣèṣe millionaire. So táwọn náà bá fẹ́ ṣe modern society, à ronú bí modern society, à dẹ̀ hùwà bí modern society. Béèyàn bá takò ẹ́ àbí tó takò ọ̀rọ̀ ẹ, it's not about you. Kì í ṣe nǹkan tó, kì í ṣe ìwọ, nǹkan tó ń sọ, idea ẹ náà takò, kò yẹ kí jà wà ń bẹ̀. Ọ̀rọ̀ yìí bí ọ̀rọ̀ gangan ni. Ojú tó kọ sí wọ, òun kọ sí mi. Èmi fẹ́ mọ̀ nǹkan tí wọ́n rí. Ọ̀rọ̀ yìí 6 and 9 ni. Bí n bá mú 6 dání, tí n bá nà sí ẹ, ìwọ lè máa rí 9, kémi máa rí 6. Ó yẹ ká wá bá ṣe máa ṣe tó yẹ pé olúkálùkù á lọ round, a rí pé the same thing la rí, a agree pé the same thing la rí, ó ti lọ nìyẹn. So gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀, mo gbọ́ tí woman yẹn sọ pé àwọn ní kábínẹ̀tì kan, àwọn wo ló wà ní kábínẹ̀tì yẹn? Ṣáwọn tó ti jẹ́ pé ṣáwọn òṣèlú ni? I mean, okay, a ti bèrè ṣínú YSM náà ti ṣàwọn, àwọn tó ti jẹ́ pé wọ́n ti understand the tradition wa lọ, àbí just anybody tá a mọ̀ rí. Wọ́n tún wá sọ̀rọ̀ kan tí èmi dẹ̀ believe pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Orí ìgbìmọ̀ ló yẹ ká gbé kíní yìí sí, institution ló yẹ ká build, kì í ṣe personality. Orí ìgbìmọ̀ ló, gbogbo wọn tá à ń ṣe orí ìgbìmọ̀ ni, kí ọmọ Yorùbá dẹ̀ máa mọ àwọn tó ń represent àwọn tó ń sọ̀rọ̀ fún àwọn tó jẹ́ pé máa wá, ó máa communicate pẹ̀lú wa. Arábìnrin yẹn ń ṣiṣẹ́, ó ń lọ káàkiri tó lọ sọ́dọ̀ àwọn presenter káàkiri tó ń sọ eléyìí tó lọ ń fún láti sọ. Àwọn kan wà tó sọ tó yẹ pé kò sí lára ẹ̀. Tá a bá discuss ẹ̀, a lè control ẹ̀. A láti control àwọn tó bá láwọn fẹ́ ṣe leader wa. Nǹkan tó ṣẹlẹ̀ ní America nìyẹn, nǹkan tó ń ṣẹlẹ̀ ní UK nìyẹn, nǹkan tó ń ṣẹlẹ̀ ní Germany nìyẹn, nǹkan tó ń ṣẹlẹ̀ ní Spain nìyẹn, nǹkan tó ń ṣẹlẹ̀ ní Canada nìyẹn. A ti kúrò 2022 la wà yìí, a ti kúrò 19th century, a ti kúrò ní 18th century, 17th century, 2022 la wà yìí, 21st century la wà yìí. So à ń láti tún ara wa bí. It's not about you. Ẹ jẹ́ ká rántí wípé 60 million people la ṣe gbogbo wàhálà tá à ń ṣe fún. Kì í ṣe fún ara wa. Tá bá la fẹ́ ṣe election, ẹ jẹ́ ká ṣe election yẹn. Ẹ ti sọ̀rọ̀ kan kọjá lé nísìn, which is a fair thing láti sọ. Why tó fi jẹ́ pé àwọn ará London nìkan ló wà nínú media presenters as administrator. Èmi believe wípé ó yẹ ká ṣe election. Àwọn Americans náà wà ńbẹ̀. Ẹni tó bá wá láti Canada náà wà ńbẹ̀. Ẹni tó wà ní Nigeria náà wà ńbẹ̀. Ká wá bá ṣe máa ṣe tó jẹ́ pé kò ní fì síbì kan. A máa nominate àwọn èèyàn láti Canada, a nominate àwọn èèyàn láti America, a nominate àwọn èèyàn láti UK, babari ti South Africa náà, anywhere. Àdẹ̀wà chairman yìí o, secretary rẹ̀ o, assistant secretary rẹ̀ o, assistant chairman rẹ̀ o, PRO lélẹ́yìí o, nǹkan ni. And the idea will still remain. Àwọn tá a elect yẹn, àwọn yẹ ló yẹ kó jẹ́ admin lórí any platform tá bá ti ń ṣe communication wa, whether WhatsApp ni o, whether àwọn yẹn ni. That way la máa fi ní control. Ẹ wá lè tún wá ṣe àwọn kan kẹ́kọ̀ọ́ wọn sí executive council kan tó jẹ́ pé tọ́rọ̀ bá délẹ̀ kẹ́ lè sáré discuss ẹ̀. Anyway, arrangement yẹn discussion ló gbà, ká jókòó ká sọ̀rọ̀, kí gbogbo àfojú lójú ká fi kùn lukùn. Anyway, ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe kẹ́ ṣe. That's that. So pẹ̀lú DOA yìí ń sìn, a kúrò láti YWC abọ́ sí ìlànà, nínú ìlànà Global Directorate jáde, YSM jáde, nísìnyí àti wá ṣe DOA. Ìyẹn náà nice. Problem ta ní ni wípé tá bá continue láti máa wojú
tá a wo pedigree, tá a wo ability, tá a wo capacity, tá a wo intelligence tó yẹ pé ojú là ń wò, arábìnrin yìí òun náà á di victim tá a bá ṣọ́ra, because pàṣán tán fi nà yálé ó wà lórí àjà. Torí mo mọ̀ wípé tá a bá settle down pẹ̀lú DOA lẹ́yìn ìgbà tá ti create resentment ní YSM, tá a bá comfortable, wallahi ta'ala ó dá mi lójú wípé tí ta ni mo lè sọ́nà Fáṣọlá tó bá dìde nsìn tó bá rẹ̀ gbogbo ọ̀rọ̀ Nàìjíríà yìí èmi náà fẹ́ bá wọn ṣe Yorùbá nation, àtúmọ̀ ajáhùn náà lẹ́nìí, àtúmọ̀ lọ gbígbà nǹkan tí Fáṣọlá bá ṣe tó bá sọ òun ló máa mèkè. Àwọn kan sì wà láàrin wa tó jẹ́ pé tí Tinubu bá lóun fẹ́ wá ṣe pẹ̀lú Yorùbá nation tọwọ́ tẹsẹ̀ náà máa gbà á, mistake wà ńbẹ̀. Ẹ jẹ́ ká rori wa, ẹ jẹ́ ká wà careful pẹ̀lú àwọn politicians. Anybody tó bá ti ṣe politician rí ní Nàìjíríà yẹn, ẹ jẹ́ ká wà very very careful pẹ̀lú wọn. Wọ́n ti gba àwọn training kan ní Nàìjíríà. Training tán gbà yẹn ṣó yẹ ká wá fi àyè lẹ̀ ká wá jẹ́ kí wọ́n á gbé àrùn burúkú láti ọ̀hún wá sí Yorùbá nation. Màá sún síwájú díẹ̀. Gbogbo nǹkan tá a rí tí bàbá Akintoye ń ṣe, ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa. Ṣàn láàrin o, ajé ní mú ní pẹ̀kọ́rọ́. At the end of the day, tá a bá sọ òótọ́, tá a bá ṣe ọmọlúàbí pẹ̀lú ìrìn àjò yìí, ìdí àbàjẹ́ tó nídìí ló dẹ̀ máa dà. A sọ pé àbẹ́ni kankan ṣe, ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kí ilá kó ga ju onírè lọ. Tó bá ń wọ́, ẹ jẹ́ ká pẹnupọ̀ ká sọ pé ó ń wọ́, àtúnṣe lè wà. Tẹ́ ẹ bá wà ní House of Rep tá à ń represent ọmọ Yorùbá, ó yẹ ká ṣe lórí òótọ́ àti òdodo. Tá bá rí pé ó ti fẹ́ wọ́, ẹ jẹ́ ká sòótọ́ ká bára wa sọ, ká dẹ̀ make sure pé a ṣe correction. Èmi sọ tèmi o, ire o, ẹ ṣeun. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín? Orúkọ mi ni Irúnjá àfi irun só, ìlẹ̀kẹ̀já tòun tòwú, òbónléjà òwúdẹ̀, yẹn kan bí ọgbẹ́, then aláṣejù babajẹ́ rọ́lá tó ń fẹsẹ̀ méjèèjì ta ajá nípa. Ẹ jọ̀ọ́ sí ọmọ orílẹ̀-èdè yìí ni yín sà? Bẹ́ẹ̀ ni, ọmọ orílẹ̀-èdè yìí ni mí, agbófinró tún ni mí pẹ̀lú. Ẹ sáré ẹ wo kìíní Iraq mi, agbófinró ni mí. Ẹ jọ̀ọ́ sí ọmọ Odùduwà tòótọ́ ni yín? Ọmọ Odùduwà gidi pọ́nbélé tí wọn ò fún mi là ní mí. Mo dẹ̀ jólóòótọ́ èèyàn, mi ò kí ń purọ́, mi ò dẹ̀ kí ń jalè. Ǹjẹ́ ẹ mọ ìdí tí a fi gbé yín wá sórí ètò lónìí sà? Mo mọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá agbófinró tí a jẹ́ ọ̀gá SARS, ẹ fẹ́ kí n wá bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ ni. Mo dẹ̀ ti rẹ́dì òun nìyí. Gbogbo tí mo fẹ́ bá wọn sọ lélẹ̀, sí wàhálà kankan èrò bá wà pé ẹlẹ́wà wa ẹ̀rí wa ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ yẹn kò sí tó jọ bẹ́ẹ̀. We are ready to speak. Nítorí pé a rí dájú pé ó ti ń tó bí ọjọ́ méje tá a ti ń wá yín kiri fún interview báyìí, a dẹ̀ rí yín, gbogbo ẹ̀yin ọlọ́pàá ń sá fún wa, kí ló ṣẹlẹ̀? A ò sá fún yín, point of correction. Kí la fẹ́ sá fún yín fún? Iṣẹ́ tẹ́ gbélé wa lọ́wọ́ náà là ń ṣe. A wà lẹ́yìn odi ni a lọ dáko tí àwọn ìjọba rán wa à ń dá oko fún ará ìlú. Iṣẹ́ tá à ń ṣe fún aráàlú pọ̀. Ó dáná sà. Kí ni nǹkan tí ẹ gbójúlé sà? Ṣé nínú iṣẹ́ ọlọ́pàá yìí? Bẹ́ẹ̀ni sà. Ìbọn lágbára ọlọ́pàá àti tear gas. All right sà. Ìbọn yẹn náà ni a fi máa búra fún yín sà. Ní báyìí ẹ máa wí tẹ̀lé mi. Mo wí tẹ̀lé yín. Nínú interview tí mo fẹ́ bá gbogbo ọmọ Nàìjíríà ṣe lónìí. Nínú interview tí mo bá gbogbo ọmọ Nàìjíríà sọ lénìí. Òtítọ́ àti òdodo ni mo máa fún wọn. Ẹ máa wí tẹ̀lé mi sà. Òtítọ́ àti òdodo ni mo máa sọ fún wọn. Tí mo bá pa irọ́. Tí mo bá pa irọ́, kógun pa olówó mi, kí odò kó gbé ìwọ̀fà mi, kí alárinà mi kó yìnbọn jẹ. Òtítọ́ ni wọ́n bá gbogbo ọmọ Nàìjíríà sọ lénìí.
mi ò ní pa irọ́ kankan. Bẹ́ẹ̀ni sà, now ẹ jẹ́ ká continue. Ẹ jọ̀ọ́ sà, bàbá interview. Bẹ́ẹ̀ni sà. Ẹ jọ̀ọ́ kí ló dé tẹ́ lo Kùránì àti Bíbélì ká fi búra. Kùránì àti Bíbélì ti mọ yín lára. Tẹ́ bá ti sọ nǹkan tẹ́ máa sọ tán lórí interview ẹ máa lọ sẹ́yìn ẹ lọ máa gbàdúrà sọ Ọlọ́run pé Olúwa má bínú o, mo ti ṣẹ̀ o, má bínú o. Bọ̀ eléyìí èsì ẹ̀ ọjọ́ méje lè sí ẹ. Tẹ́ bá ti lè fi purọ́ gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé ló ń wò yín. Tẹ́ bá ti lè fi purọ́ ikú ni straight lọ́rùn ọjọ́ méje. Ṣé pé ìbọn tí mo fi búra yẹn? Ìbọn ẹ̀rẹ́ ní sà. Ìbọn ẹ̀ sọ fún mi kó tó di pé ẹ gbébọn yẹn wá ìbọn ẹ̀rẹ́ kẹ. Ẹ ti búra already sà, ẹ jẹ́ ká continue. Okay. Ní báyìí a fẹ́ béèrè nǹkan tí ẹ̀yin fẹ́ bá àwọn ọmọ Nàìjíríà sọ lórí ọ̀rọ̀ EndSARS tó ń lọ lórílẹ̀‐èdè yìí àti káàkiri àgbáyé. Gbogbo nǹkan tí mo fẹ́ bá àwọn ọmọ Nàìjíríà sọ lórí ọ̀rọ̀ EndSARS àbí? Bẹ́ẹ̀ni sà. Ẹ gbà. Kí leléyìí sà? Tẹ́lẹ̀ script tí mo fẹ́ fi sọ̀rọ̀ nìyẹn ní tí wọ́n kọ fún mi tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó ti dọ̀rọ̀ oníbọn pa máa kú lọ́jọ́ méje yìí màá dá yín lóhùn straight torí ẹni pé mi ò gbọ́dọ̀ parọ́. Bẹ́ẹ̀ni. mo mọ̀ pé ibi tí gbogbo ọmọ Nàìjíríà tọmọ Odùduwà máa báyọ sí mi lélẹ̀ mò ń gbọ́rọ̀ yín. Kí á tó tẹ̀síwájú ẹ jọ̀ọ́ ṣé aṣọ tí ìjọba kó fún yín náà leléyìí? Kí lẹ rí? Kílípù lẹ fi di aṣọ mú yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé kí n má parọ́ kúrò ẹ̀ má lọ kú lọ́jọ́ méje ìjọba ò ra sọ fún wa o ni mo lọ rà fúnra mi ní jàǹkàrà o kò dẹ̀ ní bọ́tì bá ti ń fowó ara wa rà nìyẹn ó ti lórí fìlà àti bàtà o. Ìyẹn àyàbá nìyẹn. Ẹ jẹ́ kí á tẹ̀síwájú lórí ọ̀rọ̀ SARS tí ó ń lọ lọ́wọ́ yìí. Kí ni nǹkan tí ẹ rí sọ sí? Kí ló dé tí ẹ fi ń tún àwọn èèyàn pa lẹ́yìn ìgbà táwọn èèyàn ń pariwo tí wọ́n ń gbóhùn sókè tí wọ́n ń kí rọrùn wípé kí ẹ EndSARS kí ẹ EndSARS ẹ sì tún pa àwọn èèyàn lọ síbẹ̀? Ẹ ṣé mo kí gbogbo ọmọ Nàìjíríà rere mi ò mọ̀ pé ibi tí ẹ máa báyọ sí mi lélẹ́yìí ṣe rí ọ̀rọ̀ ìlú Nàìjíríà Ọlọ́run nìkan lè bá wa tó títò náà dẹ̀ wà lọ́wọ́ wa instruction làwa ń follow ohun tó máa ní ká lọ ṣe ni bọ̀yìbọ̀yì làwa o ṣe bí gbogbo nǹkan dẹ́ sọ yìí náà ìbá wa náà lẹ́jẹ̀ lọ́rùn kí kúkú ṣe wípé a ò mọ ohun tó tọ́ kì í ṣe pé àmọ́ ohun tó yẹ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jọ́gà yìí náà ìjẹkújẹ ìmukúmu kò jẹ́ ká gbádùn gbogbo ipò tá à ń lé torí owó ni kò sí integrity kankan tá à ń fọ́lò àkàndá lójú ni a ò dá nínú gbogbo tí mo sọ mo mọ̀ pé wàhálà ni fún mi tí mo bá dọ́fíìsì bọ̀ torí pé ìpàdé ti fọ̀rọ̀ bọ́ sí mo ṣe ṣàlàyé lótìtọ́ kò yẹ kí ìlú ṣẹ̀ṣẹ̀ máa pariwo kí ìjọba tó ṣe nǹkan torí pé ìjọba náà ló yan àwọn aráàlú náà ló yan ìjọba síbẹ̀ bó ṣe yẹ kó rí ni pé tí aráàlú bá ti sọ pé kíní àwọn ò fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbọ́dọ̀ look into it tó bá yẹ ti jẹ́ pé wọ́n rí pé kò dáa lóòótọ́ ó tiẹ̀ dáa kò dáa wọ́n kọ́kọ́ stop ẹ̀ ná torí pé ìlú ló dìbò fún wọn but ṣé mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà oníkálukú ló ń ṣe ìfẹ́ inú ẹ̀ ibi tó bá ti àwa sí náà ni à ń lọ ìdí nìyẹn tí ó fi rí bẹ́ẹ̀ kì í ṣe pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí náà ṣé mọ̀ páwa tá a jọ̀gá ebi ò pa wá ilé tá à ń gbé ilé ńláńlá ni a ní mọ́tò a lówó a ní nǹkan tá a lè fẹ̀yìntì tí wọ́n bá kúrò irú èmi ní tamasaki mi nísì mo nílé Dubai mo kàn máa ń dẹmọ ni pé bóyá mọ́tò tẹ́ni mo gbé wá tó ń bá mi tì yẹn irọ́ ni mo kàn gbé wá ni mo láwọn mọ́tò ńláńlá tó àwọn mọ́tò gidi nínú ọgbà mi tó wà òkè gidi because owó wọlé fún mi síìtì tẹ́ rí yẹn owó ń wọbẹ̀ dáadáa but a gbọ́dọ̀ pretend yẹn mọ̀ pákéjì náà ni kíkan lè dáa náà ni so gbogbo àwọn ọlọ́pàá kékèké tẹ́ rí yẹn ìjọba dẹ̀ ń gbìyànjú owó wọn ju oye tá à ń fún wọn lọ ní o owó tó ní ká máa fún wọn lóòótọ́ ẹ mọ̀ máa kọ́ọ̀tù owó yẹn onígbà máa gbà aláwo máa gbà oníkòkó máa gbà kí la fẹ́ ṣe so ìdí nìyẹn gbogbo àwọn tó ń pààyàn yín náà kì í ṣẹjọ́ wọn atọ́kùn inú wọn ò dùn wọn ò rí nǹkan gbẹ́kẹ̀lé bí wọ́n sì kì wá kàn kú bí ẹdìyẹ ni iná lè rí pé aṣọ ọlọ́pàá a máa fowó ra fúnra wa ni àdẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ìjọba fẹ́ kéèyàn ká máa fi orin rere kì wọ́n ká má bú wọn wọ́n bá ṣe tí ò dáa ká kí wọn
so ìdí nìyẹn tí gbogbo nǹkan fi rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ SARS ọ̀nà SARS sẹ́ni tí ò tí ì jẹun àárọ̀ tó jẹ́ pé gbogbo ló mu sínú tẹ́ gbébọn lé lọ́wọ́ tí ò dẹ̀ níwájú kò ní lẹ́yìn ẹ mọ̀ pé ẹni tó bá dájọ́ ìyàwó sọ̀nà kò kí ń dẹsà ejò àwọn SARS ọlọ́pàá wọn ò dájọ́ ìyàwó sọ̀nà wọn ò lo mọ́tò tó léèsì wọn ò kọ́lé tó ní burglar proof kankan ọlọ́pàá míì bí ọ̀nà Ìjẹ̀bú ló ń gbé ó wá ń ṣiṣẹ́ ní VI kò níbi tó ń sùn kò ní fámìlì tó dáa ẹ kàn máa rásọ lọ́rùn ẹ̀ tó máa dó gbágbágbá ni ìrònú lójoojúmọ́ la máa ń rò ṣérú yẹn lẹ máa gbébọn fún kò lè ró bóyá èèyàn ló wà níwájú àbẹ́ranko torí ọlọ́pàá gan ti fẹ́ kú ọ̀rẹ́dì òun gan ìrònú wà lọ́kàn ẹ̀ ebe ráwọn ọlọ́pàá ìlú òyìnbó bí wọ́n ṣe rí kìrìtà tí wọ́n dàbí firstborn ẹlẹ́dẹ̀ gbogbo wọn ni wọ́n ń gbàlà wáìsì gbogbo nǹkan yìí ò sí ṣẹ̀dẹ̀ mọ̀ pé ẹni tí ìfà ò bá tọ́ sí ló ń pè ní haramu ẹjọ́ yẹn ọ̀gá mi má bínú o ọ̀rọ̀ ọbọ ni wọ́n fi ṣe pé o mi ò mọ gbogbo script dá fún mi ò ṣe é kà o ibi tó gbà yọ sí mi nìyẹn o. kò sí problem sir inú wa dùn gidigidi bí ẹ ṣe ń sọ òtítọ́ àti òdodo fún gbogbo ọmọ aráyé. kí ṣe pé mo dédé sọ ọ̀rọ̀ ìbúra tẹ́ ìbúra ni o mi ò lè gbóòótọ́ lẹ́nu ọlọ́pàá o. ìjàngbara wa ẹ jà o ẹ jà o ogun àgbáyé ló ń bọ̀ yìí
ẹ ṣàbòsí o, ẹ ṣe ti mọ tara ẹni nìkan. Ogun àgbáyé yìí ọ̀run yabọ̀ ni, kò sí kò ń ṣọ̀rọ̀ ẹnìkan, kò sẹ́ni tí ò ní dé bá, kò sẹ́ni tí ò ní dé bá. So ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ, bí wípé ká rántí ìṣẹ̀dálẹ̀ wa. Ilé làbọ̀ sí mi oko táwọn bàbá wa ń sọ, wọ́n mọ tí wọ́n ń wí. Ẹ̀yin tí wọ́n ń pọmọ yín náà tẹ́ẹ̀dẹ̀ ń pariwo káwọn ìjọba wa ràn yín lọ́wọ́, káwọn ìjọba wa bá yín dá sí, kán bá yín, you need justice. Tó o bá ti dọ́dọ̀ Ògún, o ò dọ́dọ̀ Èṣù, o ò dọ́dọ̀ Ayílála, o ò lọ sọ́dọ̀ Ọ̀ṣun, kò sí justice kankan níbi kankan. Wọ́n pa gbé nìyẹn. Wọ́n pọmọ yẹn gbé, ó kú gbé nìyẹn. Imagine wípé wọ́pọ̀lọpọ̀ yín bọ́ ṣe ti ń pa yín lọ́mọ lẹ́ ń lọ fi wọ́n ní Ayílála, lẹ́ ń fi wọ́n ní Èṣù, lẹ́ ń ró òkú àwọn ọmọ yín. Wọn ò ní pa àwọn ọmọ yẹn tó le tó yẹn, ikú yẹn ò ní pọ̀ báyìí o. Oníkálukú akọwọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ o. Nígbà ayé àwọn baba ńlá wa kì í ṣe pé wọn ò fẹ́ ṣe bí o, ṣùgbọ́n wọ́n ti mọ̀ wípé Ọlọ́run àtijọ́ kíákíá ni, Ọlọ́run ti sin yìnyín tábárámù yìnyín ló ń pẹ́ kó tó mú yàn. Ọlọ́run àtijọ́ tó bá ti jalè báyìí wọ́n ti lọ fi ẹ́ ní Ṣàngó, àrá ló máa sán pa ẹ́. Nǹkan tó jí gbé báyìí orí àyà ẹ ló máa gbélé. Òun lè ní kálukú ṣe ń fọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ́. Kì í ṣe pé wọn ò fẹ́ jalè, kì í ṣe pé wọn ò fẹ́ pààyàn. Ó ti mọ̀ pé tó bá ti pààyàn, wọ́n ti mọ̀ wípé tó bá ti pààyàn wọ́n máa ró òkú yẹn ó máa dà ẹ́ láàmú tó máa fi pa ẹ́ ni. Òun ni grandpa sọ lórí ètò yìí níjọ́ kan pé àwọn tẹ̀lé àwọn ọ̀rẹ́ wọn kan lọ sí ọ̀dọ̀ bàbá kan nídìí Ògún, pé ìkànnú àwọn fámílì ọ̀rẹ́ wọn yẹn ó kú. Àwọn wá ìgbà tí àwọn débẹ̀, babaláwo yẹn wá, bàbá tó dùn, mo ní babaláwo, bóyá babaláwo náà ni, but ṣe mọ̀ pé àwọn babaláwo náà máa ń ní oògùn nílé. Wípé bàbá yẹn wá ń sọ pé tó bá jẹ́ pé ẹnikẹ́ni tó bá mọ̀ ń pa ẹ̀ tẹ́ra yín nú dáadáa, á kúkú ikú oró ló máa kú o, kẹ́ ẹ tó wá búra o. Ẹnì kìíní búra, ẹnì kejì búra, gbà máa dórí lágbájá tí grandpa sọ yìí, ìyẹn wá ní òun fẹ́ bá bàbá sọ̀rọ̀. Wọ́n nígbà tó máa wọnú, tó máa lọ sẹ́yìn kùlé, tó máa bọ̀ báyìí, bàbá ní ẹni bí wọ wà, ó ti lọ jẹ́wọ́ fún bàbá pé òun lòún pa. Kó bá yẹ pé kinní yẹn là ń ṣe lọ ní, tó jẹ́ wípé téèyàn bá kú wọ́n máa wádìí ẹ̀, wọ́n á ní kí gbogbo ẹbí lọ búra, wọ́n á ró òkú, kò ní mind àti pa ẹniyẹn o. Kò sí bí wọ́n ṣe lè máa bínú síra wọn tó, kò sí bébí ṣe lè máa pa ẹ́ tó. Nígbà náà ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire wàá yà tọrọ jẹ ni. O ò ní rí pé wọ́n gbé ọlọ́jà gbé ọjà ẹ̀ sílẹ̀ ó fẹ́ lọ jalè. Ó ti mọ̀ pé tó o bá jalè ọlọ́jà á fògùn wa, á fi Èṣù wa, á fi Ṣàngó wa, ó lè fohunkóhun wa, Ayílála. Nígbà tó bá jẹ búrẹ́dì lásán tó wúkú, ìwọ tó jí ọ̀gẹ̀dẹ̀ gbé tó wúkú, ẹ wá jẹ́ káwọn ẹ̀kan máa wọn ò tiẹ̀ jí yín lóúnjẹ gbé, wọn ò jí yín ní búrẹ́dì gbé, wọn ò jí yín lọ́gẹ̀dẹ̀ gbé. Odindi ọmọ tó jìṣẹ́ jìyà lé lórí, wọn wọlé lọ́sàn-án kan òru kan wọ́n dẹ̀ pa lọ́jọ́ kan ṣo. Ọmọ tó ti rè láti 15-20 years ago, tó ti jìṣẹ́ jìyà ọjọ́ rírí jẹ, ọjọ́ àìrí jẹ, ọjọ́ rírí mọ, ọjọ́ àìrí mọ, ọjọ́ tọ́kẹ̀rẹ́ yín máa pé bí sùn. Ọjọ́ tó yẹ kó mu gàrí tó máa ní káwọn ọmọ ẹ mú torí ẹnìkan torí ọ̀la ni, tó ti ń wò pé ọmọ yìí tó bá tiẹ̀ wà òkè tó dàgbà mọ́ ẹ lọ́wọ́ ló máa lòkè tí ẹ máa padà wá máa mú ọmú àyà ọmọ. Wọ́n bá wò lọ́sàn-án kan òru kan bá yọ̀hún kì í, ó wá ń péjọba. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà wọn, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú òun o. Àwa máa bá yín sọ, àwa máa sọ
ẹni tó pa agúnugún kì í kádùn, ẹni tó bá má kàlàmàgò tó bá pa kò ní gbá wọn kóṣù ló yẹ kó jẹ́. Àmọ́ àwọn tó ń pa yín lójoojúmọ́ tó ń bayé yín jẹ́ tó ń bọ̀ ọjọ́ ọ̀la àwọn àrọ́mọdọ́mọ jẹ́, àwọn gan pẹ́ láyé jù yín lọ, ẹ̀yin gan ń padà ríkú yàhé lẹ́gbẹ̀ẹ́ títì, bẹ́ẹ̀ ríkú ẹ̀rá ìsàn he, àwọn dẹ̀ ń ṣẹ̀mí nínú ọlá ńlá torí wípé ẹ̀yin lẹ gbà bẹ́ẹ̀ fún wọn ni, ẹ̀yin lẹ gbà, ẹ̀yin lẹ gbà. Ara orókùn ara ò gbọ́dọ̀ rádìyẹ ni, ẹ̀yin lẹ gbà, ó bá yín lára mu ni, ó bá yín láwọ̀ mu, ó bá yín lẹ́jẹ̀ mu ni, ó tẹ́ yín lọ́rùn ni. Tó o bá tẹ́ yín lọ́rùn wọn ni máa ṣe báyìí lọ fún yín lójoojúmọ́. Ẹ mọye èèyàn tẹ́ Nàìjíríà ti nà lẹ́gbà ni, tó bá yẹ pé ẹgbà yẹn ti sún yín ni ẹ ti ṣe the right thing. Ṣùgbọ́n sọ̀dọ́kọ̀ èèyàn ni yóò ti mọ́ yín lára, ara ń dùn yín mọ́, ara ń lọ yín mọ́. Wọ́n ní ìyá bá mi ṣe nísìnyí tán bá fún lábẹ́rẹ́ kò ní rọrùn sùn. Tó bá ṣe díẹ̀ náà òun náà ti gbàgbé nìyẹn pé pọmọ ó ti lọ wọ́n ti pọmọ òun ó ti tọ́ nìyẹn, òun ò lágbára, gbogbo kìkì ara ìyá bá mi ṣe agbára ni tó lè fi jàjà fún ọmọ ẹ̀. Àwọn tó pa ọmọ lọ́wọ́ gun wọ́n mọ̀ pé àwọn ṣe nǹkan ṣe. Jésù ò ní jẹ́, ànábì ò fọwọ́ sí, àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n mọ̀ ọmọ gbélé yín lọ́wọ́ kẹ́ máa yan Jésù àtànábì bíi gúgúrú àtẹ̀pà sódà tí wọ́n á lè máa mú ilé ayé yín, wọ́n á máa bá yín ṣe kí ni, wọ́n máa convert ẹ̀, wọ́n á lè máa fìyà jẹ yín, wọ́n á máa fìyà jẹ yín gbé, ẹ̀ jìyà gbé. Nígbà tí àwọn kan tiẹ̀ ń jẹ́ má jìyà gbé, wọ́n bá mú fámìlì má jìyà gbé tọkọ lubẹ̀ tán bẹ̀rẹ̀ sí ní pa wọn lẹ́yìn kọ̀ọ̀kan, wọ́n á jìyà gbé. Kò sígbà tí wọn ò ní jìyà gbé, kò sígbà tí wọn ò ní jìyà gbé. Kàn jẹ́ fámìlì má jìyà, ẹni tó ń jẹ́ tí fámìlì wọn jẹ́ má jìyà gbé ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire, kàn kọlù wọn, pa wọn lẹ́yìn kọ̀ọ̀kan, wọ́n á padà jìyà gbé ni. Torí nǹkan táwọn bàbá ńlá kú bàbá wọn ṣe tí wọ́n fi inherit Sunday mú má jìyà gbé yẹn, wọn ò dẹ̀ ṣe mọ́. Wọ́n máa jìyà gbé ni, wọ́n á tún jìyà mọ́yà ni. Wọ́n tún jìyà mọ́yà ni, wọ́n tún jìyà mọ́yà, wọ́n á tún jìṣẹ́ mọ́ṣẹ́ ni. Wọ́n ní bí ìyá ńlá bá gbé ní sọ́lẹ̀ kéékèèké ní kọ́kọ́ ló máa tún gorí èèyàn. Gbogbo ìyàkíyà mi ò rí sọ jù báyìí lọ. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire gbígbà ni o, ara orókùn ara ọ̀rọ̀ adìyẹ o. Tí Fúlàní ò ní jẹ́ agbádùn ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire, gbogbo àgbáńlá ayé náà ò ní sinmi, gbogbo a máa jọ sinmi papọ̀. Orúkọ tèmi ò yí padà, kọ́ mi ní ìṣàtọ́wọ́ àpéǹbọ̀lá, ọmọ wọn ní ìlú Ìpẹ́lú.